èèyàn jàǹkàn èèyàn jàǹkàn èèyàn jàǹkàn. èèyàn jàǹkàn alright now lórí ètò wa ètò yín ètò gbogbo àwọn olólùfẹ́ wa níbikíbi tẹ́ ti ń láǹfààní àti máa wò mí àti máa gbọ́ mi òun náà la wà á èèyàn jàǹkàn lẹ́tọ̀ ètò náà ní èèyàn jàǹkàn Yorùbá sọ wípé asúré tètè ní wojú ọjọ́ arìngbẹ̀rẹ̀ máa wojú àwọn èrò ẹbọ ni kó pẹlẹ́bọ àṣàsí kó máa pa lásàsí òkìtì ọgbọ̀n tó bá jìn orí ẹ̀ ní ẹjọ́ máa jìn lé orúkọ tèmi ò yí padà Ebenezer Ọmọdékúnlé táwọn èèyàn máa ń pè ní Easy Mind jẹ́jẹ́ ọkàn ẹ̀já máa ṣe jẹ́jẹ́ torí wípé kí ni ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí níbi kíta tí ń láǹfààní àti wò mí ojú yóò ní rí bí ìbànújẹ́ ò ní dé bá yín ẹ̀mí wa tí ó rí ọdún yìí náà ló máa rí ọdún tó ń bọ̀ lórí ètò yín ni ètò tí a gbọ́dọ̀ fi ṣeré nígbà míì máa ń wà tí n bá ń rẹ́rìn àwọn èèyàn máa ní kí ló tí mo fi ń rẹ́rìn mo ní oríṣiríṣi ẹ̀rín ló wà ẹ̀rín ayọ̀ wà ẹ̀rín ìbànújẹ́ wà ẹ̀ní bá wọn rẹ́rìn ìbànújẹ́ ẹ̀rín ayọ̀ lẹ máa bá wọn rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti máa ń béèrè lọ́wọ́ mi wọ́n ní Ebenezer ó dẹ̀ fún wa láṣìírí báwo lẹ ṣe ń ṣiṣẹ́ sinimá iṣẹ́ tíátà báwo lọ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ fi ń dín nǹkan tó jẹ́ pé tá a bá ń wò ń lé ó máa ń pa wá lẹ́rìn a máa ń rọgbọ kan bẹ̀ mo ní kò ń ṣiṣẹ́ kékeré o àwọn tó ń ṣiṣẹ́ yẹn jù náà ni àwọn tá à ń pè ní olùdarí àwọn ò là ń pè lólùdarí àwọn èèyàn bíi director ẹ jẹ́ ká sáré lọ sí location ká fòdé location pápápá bó ṣe ń ṣe nílẹ̀ pápá ẹ jẹ́ ká lọ nǹkan tí Mr. Adébáyọ̀ Tìjání ẹ jẹ́ ká lọ nǹkan tó ń ṣe ní location ó yẹ ká lè rẹ́kọ̀ọ́ kan bẹ̀. èèyàn jàǹkàn èèyàn jàǹkàn. orúkọ mi láti bá Tìjání mo jẹ́ òṣèré orí ìtàgé olùdarí eré olùgbéré jáde olùkọ́ eré kábàpàrọ̀ ìṣeré orí ìtàgé ò rọrùn. Sing once, let's tears take one. Here come on, master shot. Mas
ìpèníjà pọ̀ bẹ́ẹ̀ ìpèníjà pọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan ìjọ rírí jẹ ìjọ àìrí jẹ níjọ́ kẹrẹ ti fi sùn pọ̀ jùjọ ayé lọ ṣé wàhálà ọmọ tani ká sọ ni àbí wàhálà kátólíkì tá ti fẹ́ ṣeré àbí wàhálà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. ẹjọ́ ẹ wá gbẹ̀yìn ẹ kọjá ẹ wá kọ lẹ́yìn ní àpapọ̀ nítorí máa sọ kó kápá tó bá ní sẹ́yìn yìí ẹ máa wúre sẹ́yìn ẹ ṣé ìṣẹ̀dá mi sùn ṣé lè rí fọ́dà mi ṣé gẹ̀ẹ́tì ẹ máa fún ẹjọ́ bá fún lẹ́yìn àwọn tẹ́lifíṣẹ́ bá ní àwọn tó ń bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ìbá gbé òṣàyẹ̀ wọ́n pẹ́ máa ń súre fún wọn ìlú ẹ̀ máa lọ lábẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ máa ń súre fún wọn wọ́n ìbá kọ́ sọ̀rọ̀ náà kó tó kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lásìkò báyìí ti tó àsìkò ìyọ́ ti tó tún ìpínyàn àtúnlábẹ́ tún yín dá gbogbo ìwúre pátá adòdò ní jùlọ rẹ̀ ẹ máa sọ wọ́n ti fẹ́ ẹ máa fún ìtọ́jú tó dáa ẹ máa pẹ̀lú àti máa ti fẹ́ ẹ máa ṣe àǹfààní ọjọ́ rẹ̀ báyìí ìgbó ìṣó tó ti mẹ́yìn lọ ẹ̀rẹ́ iṣẹ́ àdúrà yìí náà wọ́n lọ́jọ́ ìlú ọlábẹ́lẹ̀ wẹ́rẹ́rẹ́ tí ò ní lọ pọ̀ lájú. ẹ̀yin aráàlú àtúndá o. oníkọ̀lọ̀pọ̀ ńlọ́fẹ̀ẹ́nu rẹ̀ wúre níwájú Olódùmarè. òrìṣàkúndà o oníbókun bá dé oníbàwọ̀ ọ̀sá bá dé oníkẹ́rẹ́ tó kù lọ́wọ́ tó wáyé. Kan ni iṣẹ́ tó lè sọ̀dọ̀ lọ́la tó lè sọ̀dọ̀ lọ́rọ̀ ni tọ́lọ́ bá ti pè ní ọ̀nà èèyàn. mi ìlú ọkọ mi wọlé fún kàkà ìgbà ìfọkọ kí ìfẹ́ ibi tó wà jù tàbá yẹn kí ìfisọkọ pẹ̀lú jù ìfọkọ àwọn ọmọ ayé bàjẹ́ ọ̀gùdù náà lára ọkùnrin fàdé nínú lára wọn bẹ̀rù jẹ́ lálẹ́ ní ìfọkọ ó rẹ̀ mú ẹyẹ rẹ̀ sọ yẹn ni títí ọ̀gùdù náà lára mi ó ń ṣàdéhùn látàárọ̀ tó ṣàdéhùn ó mọ ẹyẹ owó ò mọ ẹyẹ ọkọ mo bẹ́ẹ̀ mú yìí kí wọ́n náà bímọ ẹyẹ ọkọ mẹ́rin bímọ mi ò lọ́kùnrin sí ìdúró lára lẹ́yìn kọjú ẹ̀rú láàárọ̀ wá pẹ́lẹ́ kó tó dọ̀sán ọkùnrin ojú ẹ̀rú dalẹ̀ àwọn òbílẹ̀ dúdú wọ́ lẹ́yìn ojú sọ̀rọ̀ ìdọ̀sán yìí nìyí. nígbà tó bẹ yìí owó tó bẹ yìí owó tó náà tó bẹ yẹlẹ kíkà ṣẹlẹ̀ tá a fún òun mú kọkọ ló bẹ mú kọ gbà súnmọ́ sí kó súnmọ́ lórí ẹ̀yìn ọkọ lórí
Kọ́rọ̀ lọ kí fẹ́ jí gbogbo pè mí fẹ́. Sórí igi tó wà níwájú ilé bàbá yẹn ń fẹ́ ó pẹ́tà ju kí n fọ́ ọkùnrin lórí burúkú tó bá dùn ẹ̀ ní láàárọ̀ máa bẹ̀ ẹ́ ní jẹ́ lálẹ́. Ló sọ ni lórí ṣù fáàbù tó ní àrùn ọmọ ìgbé fún àdìgbò lójó wọ́n jẹ́ kílẹ̀ ṣùgbọ́n. Ọlọ́tọ̀ ni. Ṣé mo máa ń ṣe? Mo máa ń ṣe. Kí ni sọ́ra kí ni fífi ṣe? Pẹ̀lú gbogbo ọkọ̀ tó jù mí ti rí. Pẹ̀lú gbogbo ọkọ̀ tó jù mí ti rí lọ́dọ̀ àwọn ọkùnrin. Wọ́n bá dùn ẹnu láàárọ̀. Ọmọ àbẹ̀ẹ́nu jẹ́ lọ́sàn-án wọn ò ní jẹ́ kílẹ̀ ẹ̀ṣù. Ọlọ́run ò ní jẹ́ kàkà kí n fẹ́ ọkọ. Màá fi igi tó wà wájú lé bàbá yẹn ṣọkọ. Lílí, má sọ̀rọ̀ báyẹn o. Bọ́lá mi jàre. Ọgbọ́n yẹn sọ yẹn ni. Bí ẹgbẹ́ lọ́wọ́ mi jàre. Oya, bíjọba. Máa fọ́nrán ọmọ kò dẹ̀ ṣàdúrà ọkọ. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa lọ́tún lọ́sì tí wọ́n fẹ́ bá wa lò. Kọ́ bá dáwọ́ fẹ́ wọn dúró. Àwa lóòrì jáwọ́ kulẹ̀. Àbá gbérí jáde lọ́kọ̀ ọ̀jọ̀kọ. Eré kan la fi ṣe lọ́wọ́ ìyá àtúndá. Ẹ sáré change ẹ̀. Mo wọ̀ ẹ wá sáré èmi lẹ́fẹ̀ẹ́ máa ẹ sáré change ẹ̀ máa dà padà. Mo wà ń bẹ̀. Ọmọ sí ilé kù mí. Ó ti pẹ́ náà I don't think. Ó yá stand by. Roll. Ó yá. 69 take one. Here come a master shot. Standing by. Action go. Nígbà tí wọ́n ń ṣe àdúrà, owó ó lágbẹ̀ yìí lọ, ṣé mo rán ẹ iṣẹ́? Wọ́n ní ṣé mo rán ẹ iṣẹ́ ọkọ? Kí ni mo fẹ́ fọkọ ṣe? Pẹ̀lú gbogbo nǹkan tí ọkùnrin ti fi ojú mi lọ́wọ́ ọkọ tó jù mí ti rí o. Action. Jẹjọ. Báwo ló dín ní ojú yìí? Ẹ wo ṣe mí gan o. Ṣọdún bíi kẹjẹ máa lè wá bá a ṣọdún. Orí pọ̀ ju yín jù lọ́dún yìí ni. Ọdún wa mà tún dùn dáadáa. Tó bá jẹ́ pé ẹni tó fẹ́ fún wa lówó. Ó fún wa lówó gidi ni. Àwọn apẹ̀lẹ́ yà kí máa kọ́ nínú. Action. Àbámọ̀ ti wà báyìí bí láti bí oṣù mẹ́fà sẹ́yìn. Gbèsè kí ló ṣe wọ́n? Àwọn ọmọ yahoo tí bàbá ń ṣiṣẹ́ fún. Àwọn ló wá fún wọn ní kinní kan pè ní Colorado. Wọ́n ti bá ń wá. Eré ńlá ni ẹ bá wo bàbá rẹ̀ ẹ ṣe. Ọmọ yìí jà mí lólè, ẹ̀jẹ̀ ní ọjọ́ títí láti wá sílẹ̀ láti ọmọ ìgbẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ òní. Àwọn ẹ̀jọ̀ ti ọjọ́ ìjà. Ọmọ ẹlẹ́dẹ̀ ọmọ mi jẹ́ báyọ̀ kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ àti mi ló wà. Bàbá ẹ̀ má ṣe ìgbàkúlẹ̀ fún ti jàre. Action. Ẹ wọlé sí ọ. Àwọn èèyàn kúrò ikú bẹ̀rẹ̀ ẹ̀rọ.
Wọ́n fẹ́ mẹ́kọ̀ọ́ ló ti yá. Ìgbà tí sóyè ní mẹ́, what do you mean? Ọ̀ya ẹyẹ lè mí. Àti kí ẹ lọ fà tí ìgbà. Ọmọ tó kútó pa àbí sí. Owó lábẹ́ tó owó lábẹ́ tó owó lábẹ́. Á ti rẹ̀ fi tí gbogbo. Ọ̀ya ti yá. Ọ̀ya ṣe ká yá. Let's go, bro. Bíbí kan tí lórí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ See 3 seconds, 2 take 1. Hey, come on, get a case of challenge. Action go. Báwo ni? Mo dé tí wọ́n fà lẹ́wà. Ṣé pé owó mi náà kọ́ ara rẹ̀? Ibi tí mo ti ń bọ̀ ló jìnnà dé. Ọ̀nà express yẹn mo ti bàjẹ́. Ìbàdàn ni mo ti ń bọ̀. Àwọn tó fà mí. Ìbàdàn ló ń gbé. Ìbàdàn ni mo ń gbé. Báwo ló ṣe wá fẹ́ kọ́? Àkọsílẹ̀ tí mi lè tí mo ṣiṣẹ́ Ìbàdàn mo lè wọ́n ṣe kò mo lè gbé lẹ́kọ̀ọ́ kò sí tí mo lè gbé. Sorry. Ọ̀ya bá parí sùn. Ẹ palẹ̀kùn dé, tell them. Palẹ̀kùn dé. Ọ̀ya. From Ìbàdàn kìíní kan tó ti tí mi. Ẹ jókòó bí olówó ṣe fún mi. Ẹ ó dábẹ́ ẹ̀rín máa yà rẹ̀. Go ma, go sir. Action go. Ìbàdàn ni mò ń gbé bọ̀ kò síbi tí mi lè ti lọ ṣiṣẹ́ mo lè lọ ṣiṣẹ́ lọ́jà mo lè lọ ṣiṣẹ́. Sorry sir. Sọ̀rọ̀ sílẹ̀. Go. Action. Ìbàdàn ni mò ń gbé àmọ́ kò síbi tí mi ti lè lọ ṣiṣẹ́ mo lè lọ ṣiṣẹ́ l'Àbújá mo lè lọ ṣiṣẹ́ anywhere mo lè wá sí Èkó náà. Tó bá wá kó wá sí Èkó bó ló fẹ́ fi ìyàwó àtàwọn ẹ̀sìn. Ìyàwó ọmọ mi ò níyàwó mi ò lè tí bí wọn ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ó lè níyàwó àtọmọ ní tí ì ní kọ̀ọ̀kan náà méjì. It's okay. Yes, ma'am. Títí ti bá mi sọ. Yes, ma'am. So ó máa ní láti rí mi ní Monday. Okay, ma. Rí mi lọ́fíìsì tó bá di Monday. Okay, ma. Káwọn ẹ̀pá rẹ̀ wọ́n lọ́sùn lóde gbogbo credentials ẹ̀ wá. Ọmọ ẹ̀dẹ́. Credentials. Yeah, let's go. Action, bro. It's okay. Yes, ma'am. Títí ti bá mi sọ̀rọ̀. Rí mi lọ́fíìsì ní Monday. Tó bá dẹ̀ ń bọ̀, kókó gbogbo kíkì. Ọ̀nà nìyẹn ẹ ti sọ̀rọ̀. Ẹ ti sọ̀nà ọ̀nà nìyẹn. Ó yẹ kí wọ́n sọ. Báwo mi lọ? Ẹ má wọlé báyọ̀ ẹ má wọlé. Wọ́n kọ́ application. Àwọn gbogbo pàṣẹ. Tó sì fi ẹ̀wá credentials ó jìnà. Ẹ náà lẹ ti sọ yẹn. Ló pàṣẹ. CV. Credentials, my baby. Okay, credentials. Ewu ọmọ fi wọn ṣe ìròyìn ẹni. Ẹyin náà yà sọ́dà. Àwọn àtúbọ̀ rẹ̀ ti ẹ̀yà. Ọmọ yóò wà ara láti ní mo gbádùn jù. Mo gbádùn láti yìí gan. Zero on it. Thank you. Yeah, stop funny. Go. Action go. It's okay. Títí ti bá mi sọ̀rọ̀. Rí mi lọ́fíìsì ní Monday. Tó bá yẹ sí ń bọ̀, kó credentials. Ẹ lọ sí ìlú. Ẹ bá rẹ̀ rí. Ọ̀yẹ́ ló gbé wá. Yes, only now. We can do it. Ẹni gan fún liver go. We can do it now. Káwọn kẹfẹ́ ṣe àmọ́ ìyẹn mi lé pẹ́ gbogbo òyìnbó. Ó fọ́ ni. Tó lè tó bá. Sọ́tún mọ̀jọ̀ bọ́dì. Káyọ̀ bọ́dì kò bẹ̀rẹ̀. Ẹ sọ credentials ẹ̀ gan. Action go. Tó bá ń bọ̀ Monday, kó kó gbogbo credentials ẹ̀ dání.
Still rolling. And action go. And to ban on Monday, co-credentials. I came to say, Joe, Mabino. Oh, my yemi. Credentials, you don't type in English. To ban on Monday, co-credentials. Credentials. You can do it. Credentials. To party on Monday. Co-credentials are done. Okay, ma. To buy my office by 10. Okay, ma. Thank you. Sinimọ́ ìgbàlódé tó o nífẹ̀ẹ́ sí Yonoli ló ti máa rí wọ́n fi dátà ṣòfò tẹ̀ sójú ẹ̀ o. Lórí YouTube ní o ẹ̀rọ ayélujára ìwọ sá ti tẹ Yonoli àgbẹ̀wá. YONOLLY Yonoli ní o. Film and TV ìkànnì ayélujára YouTube ibi tó ti lè ṣalábàpàdé sinimá ọjọ́ pípẹ́ àti tìgbàlódé tó nífẹ̀ẹ́ sí pátápátá. YouTube ní o ẹ̀rọ ayélujára ìwọ sá ti tẹ Yonoli àgbẹ̀wá.